ayọ̀ bí ọpẹ́ mo ní kásẹ̀ lọ́ọ̀dẹ̀ rẹ̀ ayaba kàrẹ̀. ọjọ́ ayọ̀ lóní jẹ́ ọjọ́ ire mà ní àrà ọ̀tọ̀ lóní jẹ́ ọjọ́ ológo ní àyájọ́ òní làbí Tawakalitu Adunni. àgò lọ́nà ẹjẹ́ ń kó lórí ire tó lò ní o. adùn bá wáyé adùn rí lọ́dọ̀ ẹni. Tawakalitu Ọmọbọ́láńlé Adunni. Òní ọjọ́ ìkẹrìndínlọ́gbọ̀n oṣù keje ọdún. ní ṣàyájọ́ ọjọ́ tó délé ayé. ọkọ rẹ̀ lọ́rọ̀ mi wá bí o. Kamaldeen Àjàlá Ọlájídé ọmọ Bákàrè. òun lọ́bẹ̀ mi lọ́wẹ̀. ó ní kí n wá mọ̀ kí arẹwà obìnrin. ó nítorí bí Ọmọbọ́láńlé ti dára nílé ló tún wuyì láwùjọ. aṣọ iyì rẹ̀ ò mọ ní fàyà láṣẹ sátì àlókè. ọmọ Yusuf ó ti yá o kí n wá lọ kí ọbí ológun kẹ́kẹ́. ọmọ Abdulrasaq Yusuf Aládé má kí ọbí ọlọ́gbọ̀n Abacha. torí èmi mọ̀lẹ́ bàbá tó bí ọlọ́mọ ni. òun la kọjá bí ẹ̀dọ́ wù kí ẹ bèrè wò. olówó ojúrú ajíbọ̀sí ajífẹ́fẹ́ ṣeré. àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ́wá lẹ́fíngòyè nílé òun. olówó ojúrú ajíbọ̀sí ajífẹ́fẹ́ ṣeré. ẹ̀gbá lákè ẹ̀gbá lòun. ẹ̀gbá ló kórè sé ọmọ wòyíra. olówó ojúrú ajíbọ̀sí ajífẹ́fẹ́ ṣeré. Tawakalitu Adunni ó máa bá ọ délé. olówó ojúrú ajíbọ̀sí ajífẹ́fẹ́ ṣeré. ọmọ olówó òdúró ọmọ ajíbọ̀sí ọmọ ajífẹ́fẹ́ ṣeré. ọmọ eríjọ ogun ọ̀la ọmọ lọ́rọ̀ lọ́rọ̀. olówó òdúró ọmọ aṣòro gbìmọ̀. àtẹ́lẹwọ́ mẹ́wẹ̀ẹ́wá náà fi ń gboyè nílé òun nílé lábẹ́rìnjọ. bẹ́ẹ̀ ṣe mọlẹ̀ ń ṣẹ̀ṣọ́ bí bàbá yín ṣe lówó ni wọ́n ń ṣoge. ọmọ òtòkòrò ṣubúṣubú là ń lùlù òtòkòrò nílé òun. ọmọ báwo ni màtà ọ̀la màtà mára ni ò jẹ́ àmẹ́ni màtà nílé òun. ọmọ olómi tútù ẹsẹ̀ òkè. bàbá ta ni bàrómi tútù tí ò bá bù fọ́jú. bàbá ta ni bàrómi tútù tí ò bá bù mu. èmi ò rí èèyàn tó búra wà nílé òun. ọmọ asukun gbàdé o. ọmọ amọ́lẹ́sẹ̀ bí àlárì. Adunni mo wà nílé àwọn bàbá rẹ̀ lọ́wọ́lọ́wọ́. ẹ̀gbá lákè o ẹ̀gbá lòun. ẹ̀gbá lókòrè tí ọmọ wò yíra. ẹ̀gbá mọ̀ líṣà bí ọmọ gbòǹgbò àkàlà. ọmọ eríjọ ogun ọ̀la. ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé àrídìí ògo lójú ogun. ẹ̀gbá ọmọ orò lọ́ta. ọmọ olúmọ́jọ́ bí. ọmọ asẹ́tí mú mi kíkan. ẹ̀gbá méjì wọn kì í jara wọn níyàn. bí kan bá ń pẹ́ báyìí sí èkejì á sì mọ̀ ń pẹ́ bá wà. yúnmùyúnmù lóró òkè o. ọba márùn níbẹ̀ lóde ẹ̀gbá lákè gbogbo wọn ní dádé. olúbàrà ọba ní. àgùrá ọba ní. ọ̀ṣìnlẹ̀ ọba ní. olówó dúró ọba ní. alákè tilẹ̀ gbáǹkọ́ mẹ́bí ọba ní ṣe. ẹ̀gbá ni mo dé tí mo ṣẹ́yìn orò kí n tó ṣẹ́tẹ̀ eégún mọ́lú. ọmọ orò tí ń pàgí ọmọ orò tí ń pọ̀pẹ́. ọmọ orò tí ń pàgbà àgùdá. ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé àrídìí ògo lójú ogun. ọ̀kọ́lá kan tó bá gbowó ìlà lọ́wọ́ òun gbẹ̀gẹ̀dẹ̀ la bẹ́ńbẹ́ wọ́ wọn. òdùrú ńlẹ́ ọmọ aṣòro gbìmọ̀. ara òun kì í ránró o. àwí ìmẹ́nu kúrò ní tòun. Tawakalitu ọmọ
Ọláyẹmí Àṣàbí jẹun tún bá ọ délé ìyá rẹ. Ọmọ Ìgbèyìn ọmọ òjòrú nílé, ọmọ apàgbò lọ́jọ́ àsè ni wọ́n ń pòkì ilé ìyá rẹ. Ọmọ apẹkùnlẹ̀ dọba, ọmọ ajáwé lọ́ba lórí o. Ẹ̀ṣọ́ òjòyè mẹ́kùn, ẹ̀ṣọ́ ò máa ràgà, abílẹ̀dọ̀wọ̀ máa fi gé ọ̀bọ̀ dáná. Ìgbèyìn òjò yín àdìlókun rárá, àfẹ̀yìntà àpọ́nléwé ìran. Ọmọ ẹkùn ti fi torí o, ọmọ ẹkùn ti fi tìrù. Aya Kamaldeen Àjàlá Ọlájídé ọmọ Bákàrè bí ń bárẹ̀lé ọkọ rẹ̀. Àjàlá ọ̀sán ọmọ Tápà, ọmọ apọnmi níhun. Ọmọ ṣègede lódò tọ̀wìn, mo gúnyán láwìn wo òṣòdókòrò, mo rókà láwìn wo òkúta. Ìkòkò rúgúdú ni wọ́n gbé kalẹ̀ lọ́wìn kọ́, omi yálé omi yòókò. Ẹ̀yin ọmọkùnrin ọ̀wìn wọ́n ti ní ẹmọ rìn lẹ́sẹ̀ mọ́, orí ẹṣin ni ká ti mọ́ bá yín. Ẹ̀yin ọmọbìnrin ọ̀wìn wọ́n ti ní ẹmọ ròdò mọ́, ẹrú ni kó mọ́ pọnmi fún yín. Ọmọbọ́láńlé o, àbúrò alájà Ṣàkírát Àkànkẹ́, àbúrò alájà Sàlámọ́tù Adétòwádùkẹ́, dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi. Tàwákálítù Àdùnní, ìyá Lukman Olúwafẹ́mi Àdìó, ìyá Hafiz Ayọ̀dèjì Aládé, ìyá Tawab Ọláyẹmí Àkànbí, ìyá Tariq Ọládàyọ̀ Àtàndá. Àṣeyí ṣàmọ́dún o láṣẹ sátì àlòkè. Ẹ̀mí rẹ tó sọdún èyí ni yóò ṣọ̀pọ̀lọpọ̀ nínú àlàáfíà pípé nínú ohun rere gbogbo. Kò wá sí bọ́ ti pẹ́ láyé tó o. Tàwákálítù Ọmọbọ́láńlé Àdùnní, aya Bákàrè, ọmọ ní fàìsàn ló gbà. Torí pírí ló lógójì, ẹnìkan kì í bókùn ẹyẹ lórí ìtẹ́. Òjòjò kì í ṣòwò kó mọ́lẹ̀ náà dáa.